àwọn olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá ti parapọ̀ láti ríra wọn fún ìpàdé pàtàkì eléyìí tí yóò kó wọn jọ ọjọ́ 19 oṣù kẹta ọdún 2022 táwa yìí ni wọ́n yàn láti lè fi ṣe ìpàdé àpapọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ Olufimon. Aṣojú Olufimon nílùú Kútọ̀nù olóyè Ayẹyẹ àti àwọn lẹ́ẹ̀kan ló parapọ̀ láti kópa níbi ayẹyẹ náà. Nígbà tí wọ́n ṣíde fún ètò náà, Pastor Masukuma tó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá ló fi àdúrà ṣíde fún ètò náà kó tó bẹ̀rẹ̀. Wọ́n fi àwọn ìgbìmọ̀ tó ń darí ẹgbẹ́ Olufimon ti ìlú Ipobẹ, wọ́n fi hàn àwọn ìgbìmọ̀ tó kúrò nílùú Kútọ̀nù láti wá sí ìlú Ipobẹ. Lára àwọn èèyàn pàtàkì tó péjú pésẹ̀ síbẹ̀ ní ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Salaudeen Toliat tí wo yẹn wọ́n sì mọ́yà ṣáwù, igbákejì alága ìjọba ìbílẹ̀ ìlú Ipobẹ, olóyè Àsùgbà Benadin dẹ́sẹ̀ ti mẹ́ẹ̀lú Ipobẹ, olóyè Abdullahi Aniwaru àti gbogbo àwọn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ló yọjú síbi ayẹyẹ náà. Ọ̀gbẹ́ni Ayẹyẹ nígbà tó ń sọ̀rọ̀, ó gba ẹgbẹ́ náà ní àmọ̀ràn ọlọ́kọ̀ọ́jọ̀kan láti wà ní ìbámu pẹ̀lú òfin tó gbé ẹgbẹ́ náà ró àti orin àpilẹ̀kọ eléyìí tí àwọn máa ń kọ. Pẹ̀lú kíkọ orin King Dr. Saheed Òṣùpá ló wáyé níbi ayẹyẹ náà ní ọjọ́ náà. Ọ̀gbẹ́ni Ezekarim tí gbogbo èyí mọ̀ sí Wẹ́jẹ́kùtù ni wọ́n yàn láti darí ẹgbẹ́ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobẹ eléyìí tí iṣẹ́ rẹ̀ sì ti bẹ̀rẹ̀. Wọ́n yàn ọ̀gbẹ́ni Guton láti jẹ́ igbákejì rẹ̀ tí oyè ọ̀hún sì tún kárí àwọn tí ó kù. Lákòókò tó ń sọ̀rọ̀, aṣojú Olufimon nílùú Kútọ̀nù àwọn náà gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa àwọn ọ̀nà tí àwọn ń gbà àti àwọn òfin tó dúró mọ́ ẹgbẹ́ Olufimon tí ẹgbẹ́ ọ̀hún tí ó fi máa tẹ̀síwájú lákọ̀tún. Ó gbẹnu tán ní ọjọ́ 19 oṣù kẹta ọdún 2022 tí a wà yìí ní ilé ìgbafẹ́ Ìrìyẹmí ti ìlú Ipobẹ. Ká súnmọ́ ìṣẹ̀lẹ̀ ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV. Wàsíù Adédèjì ló gba àwòrán, aṣọ́débẹ̀ náà ló to àwòrán pọ̀. Osolo TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.